بأحمد وقال له خذ ما أتيتك شاكرا فإنك عندي لست مثل محمد فإنك عندي لست مثل محمد جاء الحبيب إلى الوجود يتيما فلكون دربي ظلام سقيما فأنا للكون العليل ظلامه بشريعة لا تقبل بين الورى تسليما اللهم صل على روحي على روح سيدنا محمد في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين سلامي على في وجود محمد بقواتي àánú Ọlọ́run ní ká jọ wà níbí níwájú bàbá wa Emir Sheikh okù méjì ó kẹyọ kan tó kilẹ̀ dáadáa. Salami ala fi wujudi Muhammadin. Obìnrin yóò tẹ̀ kó tó lọ tẹ̀yìn rìn àbí tí ò bá dọ́dọ̀ lókù. Bẹ́ẹ̀ bá rí bàbá Mádìbò tó lóun ò rí bàbá wa Emir ó sunkún sínú ó fi yàpá wọn. Antum shuyukhul alamina wa fikumul. Ìkànnì náà màmí ń bì ẹlẹ́kùn láti bí ìdọ́fà. Àmọ́ tẹ̀ ẹ̀ bá rí ẹ̀ lè rí mi kódà kí n yájú tó bá ń sùn lọ́wọ́ wọ́n ní egun tí ń sùn bá ń lànà. Ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní wọ́n náà ṣe bẹ́ẹ̀. Àwọn kan bẹ wọ́n náà fẹ́ wọ́ lọ́rọ̀. O ò lè darí àbí kọ́ lọ bá àwọn tó lọ ti fi ra rẹ̀ hàn. Ẹ máa ń ṣàṣepọ̀ lọ́n gbogbo wa ni ọ̀sẹ̀ máa ń bẹ lómi ìlàdùá. Nígbà tí ẹ dàrú ọ̀sẹ̀ mọ ilé ẹni tó mójú ọlọ́ọ̀jù ọlọ. Máa bẹ́ẹ̀ nù rí o bá ní kó síbi rádaràda. Èyí tí o fẹ́ bẹ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́lọ́ kan wú ọ̀ràn lọ́wọ́. Àkàbẹ̀ wọn ní tí ìpínyàn lónìí kí ló fẹ́ sọ. Sọ̀rọ̀ lágbájá ń dáná tẹ́lẹ̀ mọ́tò orí tiẹ̀ mú dáná. Shuyukhul alamina wa fikumul. Bàbá wa Emir. Khulafa'u shuhada'u wal ulama'u. Ntọ́lẹ̀ ń kó sí ìran wọn ìjà àfa àti ìjẹ́ alágbára wọ́n lè promote rẹ̀ wọ́n lè demote ẹ̀. Bínú bá bí ẹ̀wọ̀n ayọ̀ fíìsì ilé rẹ̀. Àkànbẹ láyé àti ìyà àti ìdẹ̀kùn Ọlọ́run kó sí ẹ lọ́wọ́. A sì jọ dàbí èèyàn náà ni. Má ní ìbò máa ń ṣàṣe ẹnìkan ò jẹ́ ẹnìkan lọ. Ṣèbí
ṣebí kókó ni màálù máa jẹ àtẹ̀sí kókó kìnìún ṣe máa pẹ ẹranko ẹgbẹ́ rẹ jẹ sọ́dọ̀ wà bí ni ibi tó fún oúnjẹ tiẹ̀ sínú pété ọba fẹ́ jẹ ẹranko ẹgbẹ́ rẹ ní ọ̀pá jẹ mo sì fàṣẹ síbẹ̀ àbí òtán èmi ò ní tupa rẹ lọ́ máa ronú rẹ àwọn tó lè jẹ ọbẹ̀ láyé tọ́lọ̀ òsì ní bí ẹ́. wáyà ni wọ́n fà sí títì kò pé mùsíbà lòun ìwọ ni ọlọ́dì ń wò bọ́ ọba ti gbà mú jẹ́jẹ́ lójoojú ìwọ ni ọlọ́ fi ràn wàhálà bẹ́ẹ̀ náà èèyàn máa bẹ lórílẹ̀ ayé bẹ́ẹ̀ tẹ́ bá ń yọnu sí ọlọ́run wọn sọ ọdún lówó lónìí ọlọ́run ló fi hàn sí wọ bẹ́ẹ̀ wákàtí kan náà lọ́ọ́ níláárí bí a bá sì bínú sí ọ wọn sọ ọdẹ nílẹ̀ lónìí wọ́n ló bá tiẹ̀ bí ẹ kò ní sojú rẹ̀. àwọn tó ń ṣe lóòkùnrin العالمين وفيكم ilẹ̀. ìkan náà àwọn ọ̀rẹ́ wa tó dolówó ń jẹ òní kódà kò sí wàhálà wọ́n kà fún níwèé pé máa lọ sí ọba jáde ló bá nà sí ọba yìí láàrin ìṣẹ́jú kan ó sì ń fóònù lé pé ẹ bá ná mọ́tò tuntun á nà sí náà ní sọ́nà ló wá sọ̀kalẹ̀ wá tó ń ṣe dáadáa kó àtàlẹ́ òjúra wọn lọ sáà jura wọn lọ lóòótọ́ ìyàwó tiẹ̀ ń bọ̀ ọ́. tíyàwó rẹ bá pẹ́ dẹ́tọ̀ níbi bọ́ ṣe pẹ́ tó dédé torí tó mú wá lẹ́ẹ̀tọ̀ jẹ. èmi ìfẹ́ gbọ́ pàtura wa lọ ìsọkúsọ ni ọ̀rọ̀ olòṣì tí o tí ì da ayé mọ́ nù wọn ò tí ì mọ wọbi táyé ti ju ayé lọ. khulafa'u wa shuhada'u wal ulama'u. mọ̀jẹ̀ tún yín palẹ̀ ọjọ́ lọ. Allahu faddalakum. sẹ́gbọ́n tó wí. bikulli fadilatin. ó ní ọlọ́run ló gbọ́dọ̀ fúnra álímì. Allahu faddalakum. ẹni tí wọ́n bá jà lónìí tọ́lọ̀ bá ní báyẹn jà kò ní lọ sẹ́lẹ̀ álímì ni. bikulli fadilatin. shahidati lakum bijalaliha al-a'da'u. shahidati lakum. Allahu faddalakum bi kulli fadilatin. fúnra ọlọ́run ló pẹ́rẹ́ fúnra álímì. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu faddalakum bi kulli fadilatin. mẹ́rìnbó tẹgbẹ́ báyìí tẹ́bárẹ̀ tí rí lé ọlá fi wọn òbí dáadáa ni. Allah. gbogbo ẹ̀dá tó bá ní ìrìn kò ní kọlu lé ọlá. tẹ́ ẹ bá rẹni tó bá ní ìrìn kò ní fojú kéré lé ọlá toró rí rẹ́sọ̀ ló ṣe orí ibú ló dùn sí sèmi kọ́ ti dáwọ́ lẹ̀kọ́ jábọ́ lórí ọ̀kadà kí tiẹ̀ ó bàjẹ́ ni. Allahu faddalakum. àmọ́ àti ẹ padà sórí rẹ̀ oríire lẹ́ fi ń ṣe é kí ẹ̀rẹ̀kẹ́ bá wá jí ọba lọ wọ́n máa fi èèyàn pọ̀ láyé jọ́ náà wọn ò rí gbà lọ́wọ́ rẹ̀ yín ni. Allah. èèyàn yéèyàn wọ́n lọ wọn ò rí lọ́nà fi pátì ẹ̀dí agbó òkàgì náà fi fi ilẹ̀. Allahu faddalakum. ẹjọ́ ẹjẹ́ káwọn tọ́lọ̀ ń kí o. bi kulli fadilatin. ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n ṣe fúnlẹ́gẹ́ ló ń tóbi kò wá kà wá sí kò ká ọlọ́fà sí yóò wá ṣe nǹkan tó ní kódà kò rí mùsùlùmí ẹ̀. àwọn táàní kí wọ́n lọ náà ni ò ká sí yìí. wọ́n kí ogun yẹn sọ́dọ̀ mi lẹ́wọ́ wọ́n là wá àgbọ́ látọ̀nà àwọn tí wọ́n ní ìlú pé ká wá. déédéé tí a wá ṣe fún wa mílíọ̀nù ó ju mílíọ̀nù lọ. ẹ̀ sì bọ́lá ń tóbi. Allahu faddalakum bi kulli fadilatin. ẹ bá kí bàbá tí ẹ bá délé. shahidati lakum. bàbá tí mo sọ pé Ọ̀fà nílùú mi kejì torí Ọ̀fà grammar school ni mo lọ. bijalaliha al-a'da'u. bàbá yìí mo sọ bẹ́ẹ̀ pé Ọ̀fà grammar school ni mo lọ. shahidati lakum bijalaliha al-a'da'u. Yorùbá níbi sì dùn mí díẹ̀.
mo fi kí bàbá wa ẹ mí à. ẹ tún máa sọ bẹ́ẹ̀ dáadáa. ẹ̀yin náà fúnra yín ẹ̀ wá ní bára yín nínú oòrùn. àmín. ẹni tí ò bá bàjẹ́ fún ní kì í mọ iye oríire. ọjọ́ Khadija Ọlọ́run fẹ́ ṣàlàyé ara ẹ fún mi ní òní èsì ní kàwọn àjọwọ́ láàrin ìṣẹ́jú márùn-ún mo sì mọ tí ń jẹ́jà náà mọ̀ èyí ìṣẹ́jú márùn-ún péré tó kàn kú tí ò ṣiṣẹ́ mọ́ aṣọ mi sì ń tutù ẹ wá wọn nǹkan tí wàá lò bẹ́ẹ̀ tí ó fi lọ́bọ́ lọ. kó dáa fún ìyà kó bàjẹ́ kó wá dáa ju kó dáa kó wá bàjẹ́ lọ. Allahu faddalakum. ẹni tí ò gbọ́ yẹ mọ́tò sára rí ó lè kọ́be gba láàrin ìṣẹ́jú márùn-ún kò jáyé rí kéèyàn ó jáyé rí kó mọ̀ rí jẹ́mọ́ làgbákò. Bikulli fadilatin. ìṣẹ́jú márùn-ún tí ń ṣe ọkọ̀ mi yọ ọmọ ní sí Ọlọ́run ọba yìí positive and negative ni ìṣẹ́jú márùn-ún lásán wọn kò sí pé kí ni a ṣe sí báyìí wọn yí kí ni ọkọ̀ wá lẹ̀ gan ìtẹ̀ èyí tí ń fẹ́ ta kò dàbí tinúlé ń fẹ́ gbígbóná tí ń rún yẹn o lè tẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́ni tó ga ó ṣubú gbàtí ò dáa fúnra rẹ̀ rí ni èmi ni ha kí wàá mo tí ì sọ. Shahidati lakum. ọ̀wọ́ ni ó ga bíi kówó ní ìmọ̀lẹ̀ khalifa. Alfa salati ni'ma khalifa. Alfa salati. Alfa salati ya shaykhana. Alfa salati ya shaykhana. Ni'ma khalifa. Alfa salati. Maki masalati mmatapa yẹpẹta wa ń tẹ̀ mọ́lẹ̀ àwọn tí a máa ti ń sọnù yàtọ̀ sáwọn òkúrọ̀ àwọn tí a lájẹ̀bi tí a náà tí a lè ké sínú bá fẹ́ yíwọ́ pé wọ́n náà bí bàbá mi ṣeéṣe gbogbo ẹ̀ tó o bá jẹ́ nǹkan kù fún ìṣe bí wèrè ni wọ́n wà ní ẹ̀ má dáná bí olóko dáa fún níran wọn kò dáa kéèyàn má ní ibà nídìí nǹkan ìdí kéwòn ní ìdí àṣírí ni gbogbo tó bá jẹ́ yẹ kó lè gbé bàbá rẹ jẹ bàbá rẹ jẹ bàbá rẹ jẹ nígbà náà ló tó di nǹkan tí ẹ rí mọ́lẹ̀ tí ò lè wú lọ mọ́ ẹ tó bá kọ́ jẹ́ nǹkan níran wọn kó ṣe wọ̀ ẹ̀ lọ́ni kì í sẹ́gbìn wọ́n lè fàájú lójijì. Allahu faddalakum. ẹ̀gbọ́n ni kì í ṣe ẹ̀gbìn wọn lọ ni àfọmọ́ni kò ní gbòǹgbò ó lè pẹ́ lójijì tiẹ̀ kò sì sínú orí ibú kó sórí ibú tó orí ibú náà ló bá ń lé tẹ́lẹ̀ náà ọlọ́nkàn ìyá lòdì ẹ ló gbà padà lọ́wọ́ ẹ̀. Bikulli fadilatin. ẹni bá yóò gbọ́ ànábì òní sófò. Shahidati lakum. mo kí yín o. Jalaliha al-a'da'u. mo kí dókítà wa lọ́ọ̀yà wa àáfà gbogbo ẹ̀ náà ní akópọ̀ ọmọ ọba prince tó ní wọ́n ẹ̀yin jẹ́ ọmọ ọba ẹ̀yọ̀ ẹ̀ tún wá kéwù lọ níbi tẹ́ ẹ̀ka kan jòkó ti ọlá tí wọn ò jòkó ti mímọ̀ ńjọ́ tó bá kàn wọ́n àbí tó bá yí kàn wọ́n kò sí tí ìdarí ìlú tó rọ́pọlọ rẹ ti gbẹ. Wa ma li fakharu bil awmi ramimi wa innama. bàbá wàá jó mi. Fakharu alladhi yabghi fakhara li nafsihi. rí ọ̀rẹ́ títa wá sọ yín di bàbá ọ̀tẹ́ àwọn tó yẹ kí wọ́n bá yín jiyàn àgbà ẹ̀ náwó fún afá wọ́n sì gbàgbé ọjọ́ orí wọn. Allah. tẹ́ ẹ bá rẹ̀ ni ó lówó lọ́tí ò lè ná ọmọlẹ́yìn ó pè ló kọ. wọ́n ní wọ́n ní àyè àwé kò sí lágbára àti bá ọjà torí tó fi lè bá ọjà náà ni ò lè ná o. olówó tí ò bá ti máa di ń palẹ̀ láyé yóò wọ̀ ọ́ lọ́rùn gíní ha kí ẹ bá ṣe ha fún. owó lè yọ máa fi ra yìí
ọ̀gbà kánópì fún yẹn ọ̀rá màlúù fún yẹn tí ń ṣènáwó ọ̀sẹ̀pà fún yẹn ọwọ́ àbẹ̀ wọn òdìdé kí ọwọ́ ń bínú dábàbà rẹ̀ sórí fún. kódà bí ẹ bá náwó náà yẹ kẹ àjẹ́ òdẹrù rẹ tó lọ pé tó bá pa òní rẹ lọ́dún pamọ́ yóò máa tẹ̀lé ọ̀ka níbi ẹ má fọ́ kẹlẹ́ yìí o ẹ má fọ́ kẹlẹ́ yìí o èyí ò ṣe jẹ́ o kandidate wa ni kò ṣe pa o. wà á máa ń fọ́kàrọ̀ bíi. nígbà tí a sọ fún lọ́fà pé àwọn àjẹ́ kan wọ̀ lọ́fà ní mọ̀ ó dàgbẹ́ ti jẹ ráìsì mi wọ́n ti yó wọ́n ti jáde wọn ò lè rí mi jẹ inú wọn ti yó kò síbi tí wọ́n lè jẹ mí sí mọ́ mo ti ná owó fún ọkọ̀ dá kádàrá wọn. ẹ̀yin kan wá lówó ẹ̀ gba àwọ́ọ̀dù rí ọ̀jọ̀ yìí rí bá ọba kú ayé ò lè yé ọ. wọn ò fòye lọ kọ́nà bí wọ́n fi lọ fowó rà báyé báyé ni àjòyè ni ẹnìkan náà yẹn lọ fowó ro yìí wọ́n lọ fowó rò sí lọ fowó ra àbùkù. بالعون الرميم وإنما mo kí olórúkọ ọba àti owó jẹmọ yín. فخار الذي يبغي الفخار بنفسه فخار الذي ẹ̀rí oríire tẹ́ ẹ ṣe. يبغي الفخار بنفسه. mo fẹ́ káwọn ètò yìí ni. inú wọn very humble. mo fẹ́ dáko yìí wọn ni wọ́n dáko yìí wọn lẹ́ẹ̀kan. Jaguma mo ma Mejama Jaguma ni mo aki Mejama yẹ kọjú síbi kò sí tí ń tẹ jama ní kò lè tọ́jú wọn ṣe gbọ́ dáadáa báyìí èsì kùnkàn lásán tálíkà pọ̀ tó lówó lọ báyìí lówó bá ti lè wẹ̀yìn mọ́ wàhálà tálíkà ni ó pa yín ẹ̀dísẹ́ bẹ́ẹ̀ bá délé ọ̀fẹ́ káyé ó gba tiẹ̀ ọ̀já ráìsì kalẹ̀ kókó bá kó máa yọjú gbèsè tí a ní láì tí ìpín ọ̀ ti rà wọ́n lẹ́rú. ọ̀já sẹ̀mọ́tẹ́là mẹ́rin kalẹ̀ kó máa yọjú lókè kálukú máa pé tí a ní sẹ̀ tí a kọ́. àwa ni kò wá fún kì í sàwa. ẹ̀yin olówó tẹ bá débi kan tí wọ́n bá máa owó téèyàn bá ti ń kùn yín àgbákò ti bá yín. ẹ máa yọ ọ̀rọ̀ mi kú o tó wọ́n fẹ́ kọ́dọ̀ yan tó dá kúrò láyé rẹ̀ gbogbo tí bá sọ bẹ́ẹ̀ ni ẹ máa káka lẹ́lẹ̀. قد بلوت الناس في أخلاقهم فرأيناهم فيما يتبع. bàbá sẹ̀dá ti ń bà kí o mò ń máa máa báwọn olówó tó wà níbi ìsọ̀rọ̀ ni olówó tí ò bá ti sọ̀kalẹ̀ sára mẹ̀kúnnù ó sọ àpòyàkọ́. tó bá dá àyè kátá mẹ̀kúnnù fẹ̀mí rẹ̀ kìtì olówó tí mọ́tò olówó bá bọ́ kótó olówó kí o bá yọ èmi fúláṣì ẹ̀ ní ìmọ̀ lọ sọ́ọ̀rì torí tó gùn lèmi náà gùn pálí kàkẹ́rẹ́ pé sámà lẹ́sọ̀ bẹ́ẹ̀ ló sì fẹ́ gbé kò bá àmú lẹ́sẹ̀ kò ní ṣe yé toró fẹ́ jẹ lálẹ́ nítòsí fẹ́ jẹ àpò tiẹ̀ ló wà ọwọ́ ń lówó ọwọ́ ń dá mọ́tò tì ọwọ́ ń làágùn ọmọdé ànámà ni o. قد بلوت الناس في أخلاقهم. owó bẹ́ẹ̀ bá rán owó ń sẹ́ kò sí tí ò ní dẹrú rẹ. bàbá sàlá tí mo kì í. فرأيناهم jẹ̀mọ́ ẹ̀dá kan ìdókòó ẹ̀yà àfa tó bí àdá. لذي ما يتبع. kí n tó parí ẹ lọ mú 50,000 wá mọ̀nàkà ìwé yẹn ń kó lẹ́lẹ́ wá lẹ́yìn bọ̀ tí báyìí lẹ́kùn ní wá fún un. bó o lọ wí. فرأيناهم ìgbàlówó yìí ni kò sí dákọ̀ mẹ́ o. لذي ما يتبع. torí àti ìsínú àtò lè bẹ̀ à ń sẹ́. àkàn bẹ́ẹ̀ máa bọ̀ ń mọ sáré bọ̀ ni kódà ń gbọ́dọ̀ wẹ̀yìn. وحبيب àbí káyìn ní o ṣèṣe bí àwọn aṣáájú wa ní ẹni wọn lọ mú wa. من أطعمه ẹni bá yọ̀ bá rẹ̀ bẹ̀ ní sọ̀fọ̀. إنما الناس جميعا بالطمع. mo kí jaguma tí wọ́n dára jaguma ni pé pọ́pùlùpùlù àmà
bàbá kẹ́ tó débi bàbá yìí ti dára bẹ́ẹ̀ bá nà ànífikún fi 20 kún ló kọ sí wàhálì lèmi náà fi 10,000 kún mo wá sí 10,000 tí wọ́n ná ó ti lé ní mọ́kànlá tẹ́sí náà ló kọ sí wàhálì mi pẹ̀lú ọ̀yàyà àti sẹ́ríkì kàkàkí wọ́n ná owó èmi ò rẹ̀ tí ó sọ̀rọ̀ ìgbẹ́ tó rà àfa tó rojú kókó kí ló fẹ́ fún wa tó tó ìmọ̀ tọ́lọ̀ ti fún wa. bàbá wa dé bò wá dé àwọn afọ àlọ́ ìran yín máa gbowó rẹ̀ báyìí ò fún yín ọlọ́wọ́ àlákà rẹ̀ ipò tẹ́ ẹ wà ní ipò tẹ́ ẹ wà ní kí wọ́n fún yín kódà bẹ́ẹ̀ tiẹ̀ tó gún yẹn wọ́n kẹ́ ọba àlú ni wọ́n fún ọ ní nǹkan ni ìbá àdọ́lẹ̀ kó gún yẹn wọ́n bùn wọn ní nǹkan ni. ọwọ́ ni ọba ọ̀ràn kan fọ́ba ọ̀hún sakọ nínú ìràwọ̀ rẹ̀ nínú ayé rẹ̀ lọ ti ń jẹ́ nǹkan ìràwọ̀ ọba ní ẹ máa símọ̀lú nìlú máa fi ga gbogbo ẹ̀dá tó bá ga ọba àlú nìkan ní sábà àtọ́lọ́wọ́ àti ìtòyè àwọn ìràwọ̀ àwọn olùsùpá àtòrùn tí ò bá ti sábà kí ní òṣùpá ó dì mọ́ èmi ìràwọ̀ ó dì mọ́. ìyẹn kí mo fẹ́ sọ lónìí o ọ̀rọ̀ tí ò ní jágun. kọ́dìbàlẹ̀ ojú. mo ní mítí pẹ̀lú ọlọ́fà mo ti ń ké ṣùgbọ́n kí ọlọ́fà ò ní bínú sí mi pẹ̀lú ògùn ọlọ́run. Insha Allah. ọ̀rọ̀ lùsì la fẹ́ sọ àwọn náà ti wò mí láì báyìí. kọ́dìbàlẹ̀ ojú náà sàfi akhlaqihim. wọ́n ké èyí tí bẹ́ẹ̀ kílẹ̀ pé báyìí ni ẹ máa ṣe gbọ́ dáadáa báyìí àwọn èètì àwọn olóṣèlú ṣe gbọ́ kádébẹ̀tẹ̀ kẹ́rẹ́mà tó jẹ́ déèyàn la èètì. àwọn náà yẹn báyìí sọ̀rọ̀ ẹ pẹ́pẹ́pẹ́ torí tẹ́ ẹ bá dalẹ̀ ẹ̀ dà sánmà. bàbá ẹ máa sọ fún gbogbo wọn tó ga pé mẹ̀kúnnù ni ẹ gbà lánàá tí mo bá rántí mẹ̀kúnnù máa tí a bá ń gbà wọn bọ̀dábọ̀ àáwò afárá wọn ò já sí kàdá. mẹ̀kúnnù ni afárá olówó láti dèèyàn mẹ̀kúnnù ló tẹ́ èèyàn kalẹ̀ tó so lówó dolówó ìwọ dá iléeṣẹ́ búrẹ́dì ilẹ̀ ọlọ́wọ́ ṣe fáwọn èèyàn sí ìyàwó rẹ ní kóná ọmọ rẹ ní ra fúláwà èló lè fún ẹ 10,000 ṣé n tọ́ ọmọ tí ń gbà ní tẹ̀mí ra mọ́tò bòyí. mẹ̀kúnnù ni ó jẹ́ lówó máa lówó sí lọ ìdààmú mẹ̀kúnnù ló jẹ́ kó owó lówó máa pọ̀ sí tí mẹ̀kúnnù bá da sẹ́dẹ̀ olówó dòlò sí. olówó náà ni ó ná sùn báyìí tó máa ti kú ṣùgbọ́n o máa rí ìdíye tí ń wọlé ni mẹ̀kúnnù yóò máa dààmú náà fi gbọ́dọ̀ máa yí mẹ̀kúnnù ẹsẹ̀ tẹ́ ẹ máa yí àfà bẹ́ẹ̀ bá máa yí àfà ni àwa náà kàn kí n díẹ̀ díẹ̀ ládàkẹ́ ẹnu wa kò sí wàhálà ń bẹ̀ wọn èmú yẹn sí pé ọ̀sẹ̀ kí mi púpọ̀ kálukú ló lẹnu rẹ tọ́lọ̀ fún. إنما يرام على الأرض قد. Àlùkálí káyọ̀ tó lè dẹni ọlọ́run yányá nígbà tí wí ìlú àwọn ẹni ọlọ́run láwà kí la kéde kéwú tẹ́lẹ̀ Ìlọrin náà ni èmi ò mọ kéwú Ìlọrin mo mọ Ìlọrin ló mọ kéwú. Ìlọrin máa ọrọ̀ lẹ́yìn. àwọn ẹni máa máa fà á máa sọ Ìlọrin lèmi ń sọ Ìlọrin ní ń sọ̀rọ̀ torí inú Ìlọrin lèmi ń gbé bí ẹ bá lọ kọlù bí yóò kọlù lọrin. yóò wá ya pẹrẹpẹrẹ aburú wá sí. Màkàrú lẹ́yìn ọ̀rọ̀ ìwìláyàtì. bàbá sàrà àti mo kí. Wà máa ní àlùfíìkì. bàbá tó bí kí. Kàmfàdà mi ni ọ̀yà ṣọ́ọ̀bù. àbá ń dá sàrà àti. Ṣé. mo kẹ́yìn ọmọ ẹni bíbí. pẹ̀sẹ̀ ọlágójú àfọ̀ ọlágójú lọ́ọ̀yà ọlágójú. Allah. dókítọ̀ ọjọ́ lọ mo sì fẹ́ sọ̀rọ̀ tó láàrin ọ̀dọ́ lèmi náà wà àlìkáyé sọ̀dọ́kọ́ ni mí ni. ṣé ẹ ti sanwó lectures tẹ ẹ lọ sí gbogbo yìí kódà tó mú ìlú epo wọ́n mú ìlú 10,000 naira. Allahu akbar. kẹfì rẹ kú sí kó lọ wí. Ilahi maqaru al-ilmi ardu al-wilayati. gbogbo yìí 10,000. Wa man halu fiqhi kam fata minhu yashrabu. ó tó jẹ́ kí n fún yín níbí ẹ̀ ní kẹ́nìmọ́nì tẹ́ bá bá a lóde ẹ̀ máa gbowó kò náà wá
ẹ máa bá wa dààmú wọn máa wọ ibi àlùbárà tó ní yín sì gbé jù mọ́mù lù mí lọ. dọ́kọ̀ phd holder ẹ dẹ́ ẹ fi rẹ́ kó sọ́kọ̀ yìí ó sì mú ẹ fi ra adìẹ kẹjẹ. wọ́n mi máa rọ́ṣàtúnà hàn lára tí ẹ gbà fún wa tá a bá ti lè gbòòyà àtẹ̀lé wá sínú. kọ́dé balẹ̀ àwọn tó nà. àdébọ̀ káwọn tó lè tẹni ọlọ́run bàbá sọ̀rọ̀ àti màkàmá yìí la fẹ́ lọ lónìí. àṣì àkọ́kọ́ ni màkàmá lò hó. ọlọ́run tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ sọ̀tì ẹ̀ fẹ́. nǹkan fìyà sọ̀rọ̀ fún ọlọ́run kí lọ́wọ́ ṣe ní tó dùn mọ́. ẹ̀ka ẹ bá bẹ ẹni kó ká kí lọ́wọ́ ṣe ní tó dùn mọ́. ní masalati ọkọ̀ọ̀kọ̀ ogun mẹ̀kámà ìfẹ́ pé tọ́lọ̀ fẹ́ ṣe ló ṣe o ìbá sàbúrò ní sọ̀dọ̀ lówó tọ́lọ̀ fẹ́ ṣe ló ṣe o níwọ̀n ẹni pé àwọn ọmọ tá a máa fà á rẹ títì ìyá ni ó jí ọ padà ọlọ́ ti dúró tí o lọ dúró tọ́lọ̀ lára rẹ lókun. èmi ò rí ẹni tí ó sọ ní gbogbo ẹni tí wọ́n sọ pé ó yẹ kó ti rí báyìí ó yẹ kí n ti dà báyìí kí ló yẹ lọ́rọ̀ Ọlọ́run tó yẹ lọ́rọ̀ ṣe o èyí tí ò tí ì ṣe fún ọ kò tí ì yẹ ọrùn tá a wá fẹ́ràn Ọlọ́run àṣìbí tá a bá fẹ́ràn Ọlọ́run à ní tako sí Ọlọ́run. tá a wá fẹ́ Ọlọ́run tó bá wọn là ń kọ̀rẹ́tì Ọlọ́run àbí ẹ bá kọ̀rẹ́tì Ọlọ́run ni wọ́n ní kí ló dé lábúrò ra mọ́tò tí ra sọ́dọ̀ wàá máa ṣe. ẹ dábàá máa bá a gun mọ́tò rẹ̀ lọ. kùkù ní ọmọ ẹ̀gbọ́n èmi náà ṣe tèmi lẹ́nu bí òfin ní gàráyé rẹ̀ máa ṣe tọ́lọ̀ máa ṣe lọ́wọ́lọ́wọ́ máa bá lọ bá tọ́lọ̀ ṣe ní ṣeun. ìlà ọ̀fà zamanu alayka ṣàkàṣọ. bàbá sọ̀rọ̀ àti máa dìbò kódà ẹran dábàá wúlò tẹlómi lọ. ẹnìkan bẹ tó dé ipò ńláńlá ló bá ṣòfin ó lẹ́nu tó bá ṣẹ̀ òun ó pa ni. àbùtó ọ̀hún ṣe kí ni ń pa wọ́n sì gbà bẹ́ẹ̀ ẹni tí ó kọ́kọ́ ṣẹ̀ ló bá jẹ́ pa rẹ̀ ó dàbí èyí alára fúẹ́fúẹ́ tí ń tẹ̀lé mi ká ẹ̀ bóun ní í ṣe pa ní pa rẹ̀ bá ní tó bá dijọ́ méje ẹ wá pa mí àmọ́ ẹ jẹ́ lọlé kí n mọ̀ sùn wọ́n lọ ní lọlé. n ò sì ní fọ̀bẹ pa ajá ní òjì ọ̀pá láàyè olófòlò farabọ ọlọ́dà lọ́mọ sunlé àlùkálì Allahu Akbar. yàrá tájọ́ ti jẹ́ pa àwọn ajá ń gbé rì ó wá láàárọ̀ ọjọ́ kìíní ó fáwọn ajá ní adìẹ kọ̀ọ̀kan ó lọlé ọjọ́ kejì tó fún aládìẹ kọ̀ọ̀kan wọ́n tún gbọ́ gbogbo sọ̀rọ̀ jọ́kẹ̀ta adìẹ kọ̀ọ̀kan jọ́kẹ̀rẹ́ kò wá nà lójú ńlò ó wá wọbi jẹ́ wà wọ́n nà adìẹ báyìí àwọn ajá wa ń fò mọ́ ó fún aládìẹ tó yẹ pé jọ́ méje olóyè àdékájẹ́ wá pa mí wọ́n tú ajá lẹ̀ bá ajá ti kojú kan ní olóore wà ní àní lè jẹ ọ́ ajá wa ń rọ̀ mọ́ àsẹ́yìn tẹ ẹ̀gbẹ́ ata yìí ò mọ ọ̀rọ̀ mọ́ àsẹ́ ẹ̀ wúlò ní àsẹ́ ẹranko wúlò jù ní àtúrí yín ò gbé ọwọ́ adágbó lé wọn wá sí kìtìbọ́ pé bọ̀dá dé olóore wá dé wọn ò lè tọ́bọ̀ lápò kí wọ́n ró àfi bíléèdì tó fi gé èékánná kù. ìlà ọ̀fà zamanu alayka ṣàkàṣọ. ولو تصاعد أنيه حق رتبته تجده. أقول لهم جاسيري. آمين. يا سيامي دادا. آمين. ẹnìkan wá ọ̀dọ̀ wọn tó ní ó wá rìn nígbà tí ọ̀nà ò dáa wọ́n ti mú mọ́lẹ̀ wọ́n ti ṣe gbogbo ọmọ tí wọ́n yìn bó ṣe ṣe gíláàsì ọkọ̀ rẹ̀ nítorí tòní nìkan ká gbà tán nítorí tí ń fún wa látijọ́ yìí bá a bá kọ́ àgbà àtijọ́ mi àfitijọ́ tó ti ń san di àkíní tá à ń wí nù máa lọ.
tí o bá fún wa lówó ní gbòòrò kò ní sun ayé lọ́nà ọjọ́ kú rẹ ti pé Ọlọ́run lóye látara ọrẹ tí máa ta. yuniluka intanawta wa intabaat. Bàbá ọ̀rẹ́ mi kan ta mọ́tò Madibo yàtọ̀ sí kẹ́ntì mi kíkà experience ayé ó yé mi gan. Ó wá ọ̀dà fáwọn ọkọ̀ kan àti wọ́n ti gbọ́pọ̀ ọkọ̀ ti dé sí Èkó kò sí ètò less than 20 million. Láti bá dé rádà rẹ bẹ́ẹ̀ ṣe máa dé o. Bàbá kò sí tájẹ lónìí. Ó ní ṣe ń tẹ́jẹ owó lẹ̀ fẹ́ àbò oúnjẹ wọn lówó làfẹ́ ó lẹ̀ fẹ́ jẹ bẹ́ẹ̀ náwó lò. Ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà. Ní ẹ bá fọ ọkọ̀ wọ̀lú fà. Ní ẹ bá dé lálẹ́ ó ní mo dára wọ́n lọ dára wọ́n ti tọ́jú wa lójú ọ̀sán. Fọkọ̀ rẹ lẹ̀ kò sí tí ó sì. A kàn fara àwọn ni. Bọ́lá ti dá àwọn kan láyé nù. Wọ́n ń ṣàbùrú Ọlọ́run sì gbé tó èmi ní ìmú kì í ṣe yẹn. Tàbá gùn yìí tán ó kò mọ̀ ká ọmọ lè kúrú bì. Tó tí kì í sọ̀tọ̀ ajáde rẹ̀. wala taqul ladhi tadri fihi. Wọ́n lọ́rọ̀ ansa ọ̀dọ́fà lónìí. Takọ́ mi máa. Àwa ju ajábà àwọn ajá ò lè jẹ́. Kí ló dé tẹ̀yìn òfin gbajúmọ̀ yín ra ayé gbé? Bọ́lá ṣe pé olúkálùkù ni kò fi ra ayé gbé. Bí wọn ṣe jẹ́ náà lọ ti gbọ́. Takọ́ mi máa ní. Kò lè bá mi sọ̀rọ̀ kí n má tẹ̀lé bá lọ ló dáa. Lẹ́yìn etí ẹ ń gbọ́dọ̀ jẹ mọ́mọ́ agboolé mi mọ́. Àgbà tí. Láti ìtají ni o. Gbádùn ayé wọn. Ẹsẹ̀ ọ̀tún yàrá rẹ̀ ayé rẹ̀ ó bàjẹ́ bá wọn. Pé káàkiri kọ́ni bá fúrì. Chief of staff ọ̀tún yàrá rẹ̀. Ìwọ náà lọ ń dáná sí wọn lákápò. Wọ́n lọ tó ń ka iye tó ń pa. Ayé kọ́ ti ná owó. Wàhálà owó ló pa ọ lójú agbo. Tí wọ́n jí tí wọ́n jí sí wọn náà jí dé yẹn. Wàlá taqul ladhi tadri fihi. Àlìkárí náà lákápò máa jí owó rẹ̀ kápò. Máa jí owó rẹ̀. Bàbá Alágúnjú tẹ bá ní ọ̀tọ̀ tó dá yẹ̀pẹ̀ bó ó ti lò tó ẹni tọ̀ rí ni. Tẹ bá rà fún àti kó sápò ọ̀gá àtẹ́tí kó fún tó ti jí rí ni. Kò wá fẹ́ kọ́ ọmọ ẹ̀yìn rí ó jí tiẹ̀. Wọ́n sì jí. Wọ́n máa bí ẹsẹ̀ jíwó. Tọ́mọ kí wọ́n bá jíwó tó bá fẹ́ ṣe 1,000 yóò fi ṣe 1,500. Yóò fi 1,000 1,500 yóò fi ṣe ó ti jí 500 báwọn. Gbogbo wọn là ń kó ká olè kò sí táàmù nípa wọn. Wàlá taqul ladhi tadri fihi. Àṣírí kẹlẹ gbọ́dọ̀ rẹ̀. Takọ́ mi máa anil husna ta'at. Obìnrin mi inú àgbàlagbà ni. Túláàsì ni kí o jíwó lẹ́yìn ẹ̀ ní ó bá ga. Tí o bá ti lówó jí wọn ò ní tẹ̀lé ọ̀ká mọ́. Kò sọ́mọ kí o ti ń tẹ̀lé ọ̀la àlùbáríkà mọ́. Èmi náà dé fẹ́fẹ́fẹ́ dé fìlà tí ń dán ló kù. Èmi náà fẹ́ wọ bàtà pẹ́pẹ́pẹ́ dáadáa. Ìwọ àfọ̀jẹ̀ wọn olówó rẹ̀ jọ ọlọ́mọ kan bẹ̀ bá ọmọ rẹ̀ wo ní ó tẹ̀lé ọ̀ká. Máa wọ ọmọ rẹ̀ wèrè kájọ́ ọmọ bọ́ káàkiri. Ìyẹn kí n wá sọ bílíọ̀nù wọ́n ti wọ́ ni. Kò lè gbé wọn náà ti kó yẹn lẹ́sẹ̀. Bàbá Sàláàtì ẹgbẹ́jú mẹ́ o lè ní wọ́n. Wàlá taqul ladhi tadri fihi. Báwo ṣe é ṣe bẹ́ẹ̀? Anil husna ta'at. Takọ́ mi máa. Iṣẹ́ wọn nù. Husna ta'at. Iṣẹ́ wọn nù. Kéèyàn gbójú ni. 1,000 lọ́wọ́ àti mi owó. Èmi wá máa bẹ̀rẹ̀ sí dọ́là ní ẹbí iṣẹ́ ni. Ló máa yá lọ. Àbò tó. Pẹ̀tẹ́sì gíga ilé ìjọ. Ó wà lọ́mọ oṣù mẹ́jọ orí ló mú wálẹ̀ jí. Èmi ẹ dákun nísìnyí. Ó ti bímọ inú rẹ tẹ́ nísìnyí.
wọ́n jẹ́ àfarabalẹ̀ káti ẹ̀bẹ̀rẹ̀ tí ẹ ké gbọ́ náà. ǹjẹ́ kálukú rọ́lá súnmọ́ mọ́ àwọn afáàmì abúrakadàbúrà káàkiri nísìnyí àròkùnrin ètò kò sí gidi mọ́ fẹ́ẹ̀kì ló kù àwọn tí wọ́n sì ní gidi kù òròjú ni òjá lè ṣe bí wọ́n ṣe ṣe àwọn tí wọ́n ní ẹsẹ̀ nǹkan lọ́jọ́ méje lọ́dà àwọn arájọ́ nìyẹn wákàtí kàtí pé kí ló ti gbé ẹsẹ̀ tá a dá bá a bá ṣe lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò ká. sibítà túbà lẹ́yìn fún àgùgbà fà àfọwọ́ oníyẹn lọ́fíìlà lóru mọ́ nísìn fíìmù wíwò ni àti fóònù títẹ̀ bí ẹni tẹ́ ṣe pèlè mayọ̀ni shitat obìnrin olóbìnrin ní pèrò my gudi my chokomilo mo rí ẹ lójú agbolé ẹ̀ka àwọn afáàkẹ́rẹ́ tí wọ́n á kásà kan nísìn nọ́mbà obìnrin nípa káàkiri ojú agbo ẹnìkan wá gba àtàbọ̀ oyún tó ní mo lọ́ọ̀rà mo lu ẹ̀ tí tẹ́tẹ́tẹ́tẹ́ lù ọ̀rìpọ̀lì rẹ̀ pé kí ni wù ọ́ lára eléyìí bọ́dì bá ẹ̀ yín ni kò sọ́jà nù sọ́ọ̀bù rẹ̀ mọ́ kálukú pọtí ara ni wọ́n ti tajà tán. Bàmú kínní. wàlá takùnlé lórí tàdírí fi. àwọn ọ̀rẹ́ náà bẹ ti lọ rí ẹni. kakọ́ mi máa ẹ̀yin ọ̀dọ́ àfa mi tèmi ẹ má jẹ́ akọ́ nípa fẹ́ dé ẹ jẹ́ àṣà bó ti yẹ ká ṣà kó lè bá àrí bó ti yẹ kó rí. tá a bá lè rọ́jú ṣe bó ti yẹ ká ṣe yóò kalẹ̀ àìrọ́jú ṣe bẹ́ẹ̀ mọ́ lójú ọmọ kú lójijì. kò sẹ́ni tí òtúlé kan tó jẹ́ sùúrù àti sani wàhálà. àrọ́ lọ súnmọ́ bá ní ìsìn báyìí ọ̀rọ̀ kọjá akọ́kọ́ ni mo lọ yóò rí bẹ́ẹ̀ àfa kan sọ bẹ́ẹ̀ àǹkẹ́ni kan sọ ni pé mo máa lọ ti rí bẹ́ẹ̀ tani ọ̀sán máa lọ ti rí bẹ́ẹ̀ mọ́ni ìsìn lẹ́nu tí mo gbogbo ẹ̀yin àfa tẹ̀ 4400. obìnrin olómi kíkì sí mi ìmọ̀ ẹ̀ yóò fa ètè mi kó já àbáníyà ètè jẹ́ ọ́ tó ní ìyètè mà jẹ́ ọ́ ìyètè mà jẹ́ ọ́ tí wọ́n gbé fẹ́nu mi lẹ̀ ó ní rárá. àyà náà yìí máa ń fi. ọ wọlé sá lónìí àáfàá kọ̀ọ̀kan ti fẹ́ dẹrú olówó àáfàá ní wáì tó lọ́tí nínú ẹ̀ka ẹ̀ má ti kún orí ẹ̀ka ẹ̀dàgbàdà gbòlẹ̀ kó sábẹ́ aṣọ. ọlọ́run ní ká má pọ́n olówó lè wọ́n sọ náà ní sàrọ́ náà súnmọ́ sá ẹ̀yà wẹ̀ nínú ọkọ̀ wọn tí wọ́n sórí ibú àwa lọ́la jù wọn. ojú agbódákẹ́. bàbá sàláàtì sáàyà àti alájú ni wọ́n máa jágẹ̀lẹ̀ mọ́ níbi mẹ́kù lù mí ni. àwọn náà wá tààrọ ọmọ san wọ́n lẹ́sẹ̀ ẹ̀ jẹ́ ìdòkó tí a sẹ́gun òdòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe yá yìí tó ẹ wà lọ́mọ sí náà ẹjọ́ làjú yóò bòde lára ọmọ torí kò séwé tí òní rẹ̀ tó bá yẹ wọ̀n nípe sóde máa gbó dé gbogbo òdí tá a ṣe gàgàgà yóò rọ̀ yóò àádìí apárọ̀ wọn bí ọba bá wọ̀ òdì rẹ̀ di lẹ̀ kálukú ó máa jẹ. ìbò sẹ́bẹ̀ yìí ṣe múra dáadáa síbẹ̀ nìyá wa máa mú ni báyìí kí ẹ máa mú àwa ní ẹ fi pamọ́ ẹjọ́ náà lọ́dọ̀ àdá tí wọn ò ṣe lóríire táwa ń ṣe lónìí. Allahu Akbar. ẹ ti bọ́ lọ́n tóbi. Allahu Akbar. àwọn kọ̀ndẹ́mù pẹ̀lú òde àròdè lọ́dọ̀ tí a náà tẹ wá síbẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ máa ṣẹ̀ṣà níbi tí wọ́n ti ṣépè tí ó ti ran ọmọ yẹn mọ́ délẹ̀. táwọn òbí tí a náà bá ṣèlé pè ní èsì ó jáde lára àwọn ọmọ àwọn tá a dà pé wò lónìí àwọn òbí wọn wò rẹ ni wọ́n sá pamọ́ lọ́wọ́ àfàwáyọ lára wọn. ọlọ́run wa nígbà tá yóò wù ọjọ́ máa wù ọmọ rẹ ẹ̀yin ìyá ni mo bá sọ̀rọ̀ wọn ẹgbẹ́ abẹ́rẹ́ dáhùn bẹ́ẹ̀ ṣe lẹ́gbẹ́tẹ́ dálẹ́gbẹ́ olóṣèlú ẹ máa la àṣàlátù ní ó kà sẹ́ẹ̀rí àwọn olóṣèlú ti lo àìmọye igbó tẹ́ ti dà wọ́n lẹ̀ tẹ́yìn náà bá ti gbóngbó dà yín lẹ̀ wọ́n tún gúrùmù àwọn míì tí wọ́n tún máa lò ẹ̀yin ní ẹ̀ tètè gbórí wọlé káyọ̀ tètè débi tẹ́ lọ. ó gé níbi ó máa
bẹ́ẹ̀ yẹn pa kéèkì ojú kò ní dán mọ́ tó bá yá. kí lè wo ẹ̀ ń wojú wọn ní ìwé ní hẹ́ẹ̀tì ẹ̀ àwọn ẹ̀rẹ́ ti já. bàbá ẹ jẹ́ sọ yín kí màkà lónìí bàbá tó bí mi àwọn náà máa ń tú túbà fún chífì mọ́mọ́ àná tí ẹ bá ti dẹ́ ti ń tú túbà fún bàbá ìmáàmù àná lọ́fà dáàdì mi nù yídì tí bàbá ìmáàmù wa kíkẹ́ ẹ̀ bàbá ìmáàmù àná dáàdì mi náà wá awọ jàlábí àlásà àti sílípàsì léwé ṣe bàbá àwọn ọmọ sì máa fẹ́ yarí mọ́bí wa lọ́lẹ́ kọ̀ọ̀kan làbá pè ọ̀wọ́lẹ̀ alájì lónìí ọdún alájì ẹ̀ ṣe múra bá ẹni kí ni ń ṣe ọ́ kí mo ní ń ṣe ní ṣèbí lè mọ́mù ní ẹ fẹ́ wò ní yídì sẹ́mi ní ẹ fẹ́ wò ṣèbí kí n tún túbà ní kí n tèmi àṣẹ́mi ọmọ rẹ̀ ní ìpadà gbàṣẹ́ fún bàbá. Allah. Gbọ́n tí mo sọ dáadáa báyìí tí mi túmọ̀ sí pé ẹlọ́wọ́ àti ẹ̀fìrọ́ náà súnmọ́ náfìlà lọ́mọ yẹn ni mọ́sálásí lọ́mọ fọ̀ ni àáfà lọ́mọ tẹ̀lé kalẹ̀ etí ń dáná sí fún mi èmi ò lè mọ̀ sọ màmá rẹ ló rà o gbà tí tí níyàwó ńlẹ̀ tí mo wà lọ́dọ̀ ní ọ̀dọ́ lágbá màmá rẹ bá tì wá lè ké àáfà mo fún ọ láyé àtọ̀run toró tọ̀ fún bẹ́ẹ̀ sẹ́ wò mùsùlùmí ó rọ̀ bí ẹ̀kọ́ ó sì bá mi bẹ̀ èmi náà ti dìlẹ̀ mọ́mú gbà náà mo wà ní bọ́ọ̀sì dáadáa ń wá kó àga kó nù pálọ̀ ń lọ yá ń wá lọ wọ níkà kò kú gbọdọ̀ síwọ́n náà ní ìṣẹ́ kalámùjẹ gbé mo kú ó nǹkan lẹ́yìn ìkejì rẹ̀ sẹ̀rí tó ń tẹ̀ ní sùlùmọ̀ gbà tiẹ̀ kí mo á fẹ́ lò màmá rẹ wá ní òní kó máa dáná fún mi bó ṣe wà yìí ó mọ náà dájú mi lọ kò kàn dá mọ́gbà tó ti níyàwó ní ìsinmi tó bá ṣe ẹ̀wà yóò fẹ́ lè ṣe èrè yóò ṣe gbẹ̀gì fún mi òní máa ń dáná kí mo á fẹ́ lò màmá rẹ wá máa ń tẹ̀lé mi lọ́wọ́ àṣìyọ àfọ̀jà kí ni ìṣòro ìjì ni àwa ní kọ́ọ̀sì ẹ wá wọ ọmọ lónìí ó kọ́lé fún yẹ ó rán yàrá ẹ̀ mọ́kà kò sí tí ò sọ fún yà tán ẹ dákọ̀ ẹ̀yin ya wa ẹ lọ dájọ́ síbi tẹ́ ti rí gbà wá sí ti rùn ẹ lọ wá àfa tẹ́ẹ̀mọ̀ lọ wá sí rẹ tẹ́ẹ̀mọ̀ la sàlátù tẹ́ẹ̀ lọ jòkó ti pé mo fẹ́ jèrè sẹ́yìn tẹ̀sí lọ́wọ́ èrè ayé ni ó sì lè tẹ̀lé kan wọ́n fọmọ yín nípò ẹ lọ sí ọlọ́wọ́ ọba tí ò ní jẹ́ gbé ṣé mo ń communicate ẹ̀yin ọ̀dọ́ ẹni náà ẹjẹ àná wọn tábì súnmọ́ náà ìrégbè títò ká dágbére bá sí ilé ká sì wà ní ká máa yẹn náà fìlà lọ tọ́lọ̀ bá kó ẹ̀sán ní báyìí ayé ọmọ pọ̀ bẹ́ẹ̀ níjọ́ náà. ohun tí a wá rí nísìn ìmáàmù àgbélé wa òní tún kí jimá léke òun náà ní gbàngá bàbá sọlá ti ló fún ní gbàngá lẹ́dẹ̀ àní ní ìlà gbàngá alẹ́dẹ̀ tápàdé àní ẹ fún olórí ilé bàbá Khalifa tó ní ẹ fún láwa ní tí ó wé ní sàlájì náà gbàngá lọ́rọ́ sókè kí wọ́n rí ọ gbàngá káàdì rí bá a gbọ́dọ̀ sí ẹ wá ní kí ló dé tí mo fi ní kó máa ṣe bẹ́ẹ̀ bàbá tó bí ilé mi gba àyè fún tó kí n má tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá ti lóò fẹ́ rán ọmọ ẹni àná wọn náà ò ní rán ọmọ tó nínú àmọ́ bá a ṣe ń gbà fúnra wa níran wa nù òsì ní máa wà mí káàkiri gbà mí wà ní wọ́lọ̀ nípa mi wọ́n béèrè mi lọ́wọ́ rẹ lé bá a ṣe àrìn so ìgbà àtàkùrò náà kọ̀. وما كان عبدا. Bọ̀bọ̀ káwọn lè káwọ̀. Ẹ jẹ́ ìwé méjì sí. Agbọ́dọ̀ wá gun màkà bẹ̀rù Ọlọ́run. Bàbá Sàláàtì tó tó fún Ọlọ́run. Nígbà tí mo travel ní Jọ̀dá náà wà ní ọkọ̀, ọmọ kan wà ra ọkọ̀, ìlédà ọkọ̀ lóye torí ìbànújẹ́. Ó wọlé òfin wá fi ọkọ̀ ara lé. Ó sì kú òkú mẹ́rin tí ń wò lúbẹ̀, ó sì lásìlẹ̀tì tó parí náà. Mọ́tò sì rùn wọ́n wúlò ọdún báyìí mọ́tò sì fi jóná sọ́nà wọn tó bẹ̀rù níbẹ̀ lẹ́yìn tí ń gbé ẹdún èdè mi ń gbọ́kọ̀ ọ̀bọ̀ tí wọn rọkọ̀ rí nìran wọn. àbọ̀mọ̀ tó ra mọ́tò tó fẹ́ gbé lọ láti lọ fi kí àfa ó sì pàyàwó àfa níta
ó ti gbé délé ìyàwó àfa wa ń sá ìlùbọ́ lọ létí títí nílé ó sì tẹ̀mọ́ ló sì padà nù sẹ́ni tó ṣe páàkì ọkọ̀ tó wọ́n báyìí kò wọ̀ olúmọ̀dọ̀ ni lálàá ní bẹ̀rù ọlọ́run ọba tí ò ní rówó kó tó nà ara wo ni o ti darí bẹ́ẹ̀ bá ní nǹkan kéré ọlá àtúmọ̀kú ọbẹ̀ tó o bá ló pọ̀ àtúfùkún ẹ jẹ́ abẹ́rù ọlọ́run o bẹ́ẹ̀ sì bẹ̀rù ọlọ́run tí ó jẹ́ kéré bẹ́ẹ̀ yọ sí mi wá sí kárẹ́gẹ́dẹ́ ara mi ni tí mo rí wá sí ara mi mo ń lọ Burkina Faso ń dòun ẹ̀wò tí mo lówó pléènì mo sì fẹ́ràn wọn ni mo fẹ́ gbọ́kọ̀ lọ wọn á tún gbọ́kọ̀ mi ńláńlá wọn á lọ gbé school bus lọ́nà Burkina Faso mo gba ọ̀nà òkúta báyìí lọ́ba ni mo gbà lọ gbogbo ọ̀nà paraku ọkọ̀ ni mo fi rìn àwa dé lukẹ níbi 12:30 lóru mọ́tò kan sọ́sẹ́lẹ̀ ni mo ní àkọọ́lẹ̀ tí mú wa báyìí ẹ bá ń gbé tẹ́ mi wọ́n á sùn létí títì tírélà gbọ́dọ̀ gírírí mi kó kù sí mi nímú bọ́ọ̀lù ọgbọ̀tẹ́ẹ̀lì àwọn tó ọlọ́ba àwọn ọ̀tí káyé sí tiẹ̀ àwọn àti dábà ní ẹjọ́ ń gbé ibi tó lọ ti àrẹ́sì àwa nù. òórí ni wọ́n fi ń ṣe bẹ̀ òórí wọ́n ti gbà. bàbá sàrà àti ọlọ́run tó àrọ púpọ̀ ló bá dárọ̀ tilẹ̀ mọ́ lẹ́nìkan bá ń bẹ tó gbówó kẹsẹ̀tì mi rí ni. ó ní yé sẹ́dọ̀ sùn lù wá lójúmọ́ nì bọ́lá sùn wọ́n níbi mo sùn náà lọ láìláìláìlá ọlọ́run arrest wa. kíra ìtújẹ máa lẹ àsóyẹ ká lè bẹ̀rù ọlọ́run bàbá ọba tí mú níbi tí òtún náà ní gbìjà rẹ̀. àwọn tàbí ẹja bẹ̀rẹ̀ ọ̀nà mo láti tó jẹ́ ni mo lówó ni kò kán lọ níjọ́ tí ó bá yẹ̀yẹ́ rẹ̀ kò ní wọ bọ́ọ̀sì tó gbà. faman sha'a buka'u. paríparí ẹ̀ torí ilẹ̀ ti ń pajú dé bọ̀. wa adhaka man yasha. wa maqamu raja. Allah. bàbá ọ̀tẹ́ ẹ wá méjì arora wa pín gbogbo ẹ̀dá tó wà bí mọ́rùn bọ́ọ̀ lè dè èèyàn mọ́rùn bọ́ọ̀ lẹ́sẹ̀ kí ni ọ̀lẹ́ dè èèyàn. ẹ̀ sì dá mi lóhùn dáadáa bàbá dáàdì mi wọ́n lọ ṣe ìmọ̀lẹ́ pé tí a máa ṣe lọ́fà wọn ti dìde ọmọ ìjọ ní nábàá sáfù ẹ̀bà lójú àpò nábàá ẹ̀fí má lọ sí nílẹ̀ ẹni tí ò bímọ tó yàn bàbá níjọ́ náà àwọn tí ì bí ọmọkùnrin yóò ti ẹ̀yàn kò yàn àwọn tí ì rọ ọmọkùnrin bí. àṣẹ bàbá gbọ́ ló bá sọ fún wa lé oníwọ̀ náà ọ̀gbẹ́ èbúté ẹkú mi tí ò bá sí inú ọmọ mi táyọ̀ mọ̀ pé ti bá yọ́nú ọmọ mọ̀ mi. àwọn àtàwọn àmì ẹ̀ má jà rọra wa pé mọ́tò ló ń lọ kà lọ́tọ̀ wọ́n pe ọ̀nà ní ìṣàjọjáde ní ìsánáwì ní mọ́tò díẹ̀ bí mẹ́rin wọ́n mọ iye tó lọ fún ọ tí ò fóònù náà ṣèbí oore tó hàn lẹ́yìn ká oore kọ̀ọ̀rọ̀ ń bẹ̀ ẹlòmíì bẹ lójú àgbẹ̀ tí gba abẹ́rẹ́ wákàtí ó wá ti mọ̀ ẹ́ kún ju dókítà lọ yóò kúra rẹ̀ ní fíìn yóò sọ yọ. ìwọ ń tọ̀ bí nọ́ọ̀sì epo owó ẹ̀sẹ̀ àgànná ilé rẹ̀ ti bẹ́ẹ̀ wú fún ìtọ̀ rádaràda ẹlòmíì owó ní fi ń tọ̀ owó bẹ́ẹ̀ sẹ́ni tí ò jẹ́ ká dì mọ́ báàgì tó ń bẹ lára ẹ̀ ní tẹ́ bá dì mọ́ àṣírí òtù. ìwọ sì ń tọ́ tiẹ̀ báyìí free of charge yáa ìtọ́mọ̀ta pàrọ̀rọ̀ nígbà tó dùn rọ̀ ẹlòmíì ń tẹ gbèsè tọ̀ wọn lẹ́ẹ̀ tí ì sàn tàná ẹ̀ mọ̀ tí ì sàn ti jẹ ta gbèsè tọ̀ tó ló fa gbèsè tọ̀. látàkùnàtọ̀nà. jama mo fẹ́ dìde nìyẹn. ìdàzàmánù nàbàkà. ó lọ tán bẹ́ẹ̀ bí ìgbà bá takú mọ́ ọlọ́mọjà kan gbogbo ẹ̀dá tó bá ti já kan yóò ní ká. ẹ sì ní ń hun téèyàn bá ti ní ọ̀pù kọ́ lóun kẹ́hùn yóò bàtẹ́ni tó dáa jẹ́ alikali gbẹ́dẹ̀ ti ń ṣe mc ká ta ló ń sọ pé irú ọkọ̀ tẹ́ ìbẹ̀rẹ̀ ayé nù jíìpù sì ń bọ̀ lọ́nà àmín ẹ ṣe amínà fún ẹ àmín àwọn làá máa rán wọn ṣe ká lẹ́yìn tó lọ́pọ̀lọ́ jàfá mi tí ó pè lóde lọ
MC tí àwọn wọ̀nyí ń ṣe ìmọ̀ tó wà lára wọn ń ṣẹ́dá alẹ́ bí omi ni orí wọn pé ká àfáà mi jẹ́ ń pè lọ pé lágbájá láàpẹ fún wa sí wọ́n tún máa kọ̀rẹ́tì ẹ̀ ní síbẹ̀ wọ́n wá pọ́kẹ́ẹ̀tì mọ́ wọn láti sáàfù wa gírímọ̀ǹkà ògùn yín ẹ̀ ń ṣe kí ni wọ́n fà mí ìfẹ́ jùlọ gan tẹ́ ẹ̀ máa fẹ́ jù wọ́n lọ ẹ̀ sì máa gan náà kẹ́lẹ́ rẹ̀spẹ̀tì ni ṣùgbọ́n ara wọn ẹ̀ ń lẹ́kítọ̀ ní skul. ọ̀dà mi ló mọ́ ọ kí ló dé tẹ̀ ẹ̀ dá bí bàbá yarí mọ́ ọ lọ́wọ́ mọ́ jà kan. وإذا نبى فالله قد يكفيك. bí bàbá yarí mọ́ ọ lọ́wọ́ sí bí aláwọ̀ ti tó ọ ẹni aláwọ̀. خير الزمان فلا يجيء بسرعة. ìgbà tí ó bá dáa fún ọ̀dọ́ kì í wá lójijì ìmọ̀ àlọ́ ti rìn ẹ wá ní mọ́sálásí ń kọ́lé bíi mínísítà kíndìmọ́ tí bàbá wọn ṣe làwọn jèrè ọ. ntí bàbá ṣe ń wò fún yẹn lọ́fẹ̀ẹ́ mílíọ̀nù làwọn fi ń wò fún yẹn lónìí àbí ń gbà ní ayé tẹ̀sí ọ̀jẹ̀ ìlú bírí ó jẹ́ ẹ mà ṣe farawé gbogbo tó jẹ àbá yín gbèsè tí ẹ wo ṣe fún ọlọ́fẹ̀ẹ́ tí ẹ fi kú dànù tí wọn ò sanwó làwọn ọmọdéwọn wọn ń sanwó lónìí bó lọ wí jèrè. خير الزمان فلا يجيء بسرعة. ẹ máa gba ewu àfọ̀tẹ́ ẹ tó jẹ́rẹ́ sílẹ̀ yẹn lórí téèsì tí wọ́n yà ló gba mi kẹ́jẹ́ òpó ní báyìí àti ọ̀fọ̀tẹ́ máa fọ máa wí kíkì mi wà ní sókè fàmí wọ́n mi ní tẹ̀tẹ̀ wà ní tómi náà bàbá máa wọ́ mi ọlọ́run ló dáńgbà tó bá rí bẹ́ẹ̀ sọ ti wọ́ ọ̀gá rẹ níbi kan mo wọ́ ọ náà máa lọ bá nù. والبيض سوف. ẹ̀yin bàbá sẹ́lẹ̀ ti ó gbọ́dọ̀ rí báyìí ó gbọ́dọ̀ rí báyìí àwọn tó bí fara gbọ́dọ̀ kọjá kó mọ̀ dá gbogbo ìgbà tí ó bá dùn kì í wá kíákíá o bàbá gbà tí mo jẹ máwọn lágún ọdún kan mi wọ slippers tí ń ra palm slippers bàtà léwẹ̀ ní mọ̀wọ́ lọ jí mọ̀ àwọn àjí wà lọ́fà grammar school nígbà náà ẹ̀ nàró àjí ìdí òkùnkùn yìí àjí àti àfáàsà ẹ̀dẹ̀ ọlọ́run ṣebí kan àti gbogbo wọn àṣùbà ni wọn máa kéwú lọ́dọ̀ mi ní àjí tẹ̀wọ̀n àfáàsà ẹ̀dẹ̀ ọlọ́run ṣebí kan àbí ìgbà ni wọn tó mẹ́ẹ̀ẹ́dógún tí ẹjọ́ rẹ̀ ẹjọ́ rẹ̀ lọ́fà grammar school ẹ̀dùkọ́ tí wọ́n ṣe MSS níjọ́ náà lọ. ọdún kan gbàtọ́ yá nìkan bọ̀ kadà gbé mi gbàtọ́ yá wọn fi bítúsì gbé mi gbàtọ́ yá mọ́tò kan bíi starlet báyìí Corona bíi rẹ̀ báyìí wọ́n fi ń gbé mi báyìí náà ń gbé mi káàkiri títí gbàtí ń bẹ̀rẹ̀ ọkọ̀ báyìí má bísí mo ìbẹ̀rẹ̀. Alhaji Fatai Moko ló ra fún mi lọ́dún náà lọ́dún tó lójú ọ̀dọ́ tí ń gun Mercedes ló kọ́ ọkọ̀ fún mi láyé. mo pariwo àti lóde náà àáfà yìí bó ló jẹ́ lọ́mọ ọ̀fà ni kò lọ́kọ̀ ni wọ́n sì ń sanwó mọ́tò jọ náà olótú kọ́ra mi mọ́kà láyé. ẹ bá fọkàn sí gbani tó súnmọ́ yín ní òkèyìn ó lè má kẹ́yìn o ọlọ́run ọbẹ̀ tẹ́ ti rí kẹ́ o tẹ́ bá fojú sí ẹ kàn dààmú kú lásán ni ọlọ́run ọbẹ̀ tẹ́ yóò ti rú orí gbà dámi ló jèrè. خير الزمان فلا يجيء بسرعة. kì í sọmọ ọ̀fà òmùpó ni ó sì wà láyé ọlọ́run ọmọ yẹ ọkọ̀ tí mo ṣàdúrà sí ni wọ́n tún máa fọ ọ́ra pé èyí náà wúlò fẹ́mi náà kódà wọn ò fún mi. gbogbo ẹ tí mo ṣàdúrà mọ́kà fún láyé sí wọ́n lọ sí wọ́n bọ̀ Olúwa mi. mọ́mà jẹ́ ọ̀kàbàkọ̀ tètè wọn ò fi dé. wọ́n rán mi òmùpó ló wá rán mi lákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ lọ òmùpó ló rán mi ẹsẹ̀ lè máa bẹ̀rẹ̀ ilé àfa lásán ó ní mo sọ owó mọ́kà rẹ̀ nísì nítorí náà ní Kwara State ni mo kọ́ sọ owó mọ́kà ẹ̀rọ mi tẹ́lẹ̀ ti mú ọrẹ wá hajj kẹlẹ́mi àti sẹ́yìn lẹ́sìn àti sè àti Dambegoro 2002 bó o lọ wí. والبيض سوف يسير يوم بك. bàbá wà lọ́rọ̀ bá mọ́kà mo máa ń pè yín sálátì dà kó wọ́n ṣàdúrà fún wa. àti ẹsẹ̀ nísìn Dambegoro 2002 àtẹ̀yìn náà bẹ́ẹ̀ àtàfọ́n àtẹ̀yìn náà
ẹ gbà lóòótọ́ tí a fẹ́ dáwọ̀ èèyàn padà mo tó ṣẹlẹ̀ lónìí wò lọ́kọ́ fẹ́ dá èèyàn padà mo ní gbogbo omi tẹ́ ẹ dá padà ìyá ìwà bẹ̀ lóòótọ́ mo lé mi lọ́kọ́ wọn bẹ́ẹ̀ sì ni mo ti ṣe àṣkáàmù tójú mi ti ránkó lọ́gbọ́n kí lóde mo nílùú tí àwọn ṣùgbọ́n mo lọ́kọ́ èmi mo fẹ́ gbogbo wọn bí mo ṣe kú wọn lérò inú mi dùn kí mo rẹ́ni jẹ́rìí bẹ́ẹ̀ mo tó ṣẹlẹ̀ ń jí àlọ́dún náà nù wọ́n ní wọ́n dàgbà máa wọ́n lé dàgbàdà èmi lọ́kọ́ ogun wọn wọ́n wọ́n lọ fún àwọn ẹ̀yìn tẹ́ mo lé pọ̀ ní ẹ̀jẹ̀ sí àwọn ṣùgbọ́n ní ìrántí a. khairu zamani. tí bá sọ tí bá sẹ̀yìn lẹ sọ wọn lò tó dé. mo lọ rí. fala yaji'u bi sur'ati. bàbá ètò ní òsì tẹ̀sùbá ètò ti sí èrè kí tó lọ kojú ọlọ́dún bàbá mo ti fà lọ́dún fà lẹ́yìn gbogbo ẹ̀yà àdúgbò sunkún mo lẹ́ wọlé èmi lọ́kọ yín mo bá lọ mo ní èmi lọ́kọ wọn ó ní èsè tó yìí sẹ́yẹ àdúrà tó ń gún ni mo ní kí n tiẹ̀ mo láde ní ìrànwọ́ àwọn sunkún ọkọ wọn ti kú ìlú mo fẹ́ gún wọn ó ní tá a bá rí ọmọ nǹkan mo ní ẹsẹ̀ ẹ sórí mi ẹ bá wà mí ká bá a ti kọjá mi ẹ kúkú àwọn adé ní March ṣẹgbọ́ adé ní March April May June ni mo dìbò mú ọ̀fà mo ní fi jẹ́ pé June tí ń bọ̀ inú pé 20 years tí mo dá yìí. wal-baylu sawfa yasiru yawman dika. ẹ dákun by fire by force sẹ́yìn bá rí lógún ọdún kò tí ní jinlẹ̀ kọjá búrẹ́dì. tí ìbá ṣe pé èèyàn jẹ́ ara yìí gbàkú àwọn ò tí ní rún. àwọn àbúrò mi olóríire ni wọ́n ń tiẹ̀ wọn ò wá fún mi. bọ̀dá yín ni mẹ́àbí bọ̀dá yín lè bí bàbá o. wal-baylu sawfa. mo fẹ́ ṣàdúrà mo lè dá ilé inú mi sí dùn. Galadima nínú àwọn aláwọ̀ ọdún sósì dé ni àwọn ọ̀dà ẹ má bínú kí mo dá ẹjọ́ ẹ jáde kí n máa lọ Galadima ẹ jáde ẹ̀yin àgbàlagbà ẹ yọ̀ǹda mi kí n lọ bọ́lọ́ fà Galadima dà Ṣíṣe olóko ọba. òun náà ni.